Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. aya kan bẹ nínú Al-Qur'an à ń kéwú púpọ̀ láyé àmọ́ lílo tó nǹkan bẹ́ẹ̀ yẹn bá sì kéwú kó lo kéwú lọ́gá kéwú àwọn tí wọ́n lọ láwọn àgbàlagbà ńláńlá ni àwọn ò kéwú púpọ̀ àmọ́ àbá tí wọ́n ké wọ́n lò ó jẹ́ kí wọ́n dé ìyànjá wa tá à ń kéwú ní ìsìn lọ àwa kéwú jù wọ́n lọ àmọ́ àló kéwú. Al-Qur'an sọ pé kúl in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. bẹ́ẹ̀ bá wo ànábì wa Muhammad àwọn àyà tó jẹ́rìí wá bí ànábì nípa pé ànábì ìṣẹ̀bí ẹnì kankan inú tọ́lọ̀ ń dá bá ànábì ọlọ́run ọba ṣe wá tó àyè ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀tọ̀ ní ń já sí ìjọ tó bá sì di pé àwọn èèyàn fẹ́ kọlu bó ṣe tó bá ànábì ṣe tó nì táwọn èèyàn bá fẹ́ mọ̀ torí pọ́kàn já bara bíi wa Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu níjọ́ tí wọ́n kọ tírà wọn Ọlọ́run tètè ṣàánú bàbá pípọ̀ níbi ìmọ̀ wọ́n kọ tírà wọn wá ní kàfá àwọn ó ṣe tẹ̀kírísù sí tírà náà tírà sọ́rífù tasriful Maidani Sheikh Adam Namaji ó wá kọ tẹ̀kírísù yẹn ó wá fi gbólóhùn kan sí ó gbọ́ tírà náà owó ẹ̀bùn tọ́lọ́run fún bàbá ọwọ́ àwo bá wọn tọ́jẹ́gbẹ́ wọn àwọn akẹgbẹ́ wọn ṣe máa ẹ́fì wọn tún ò ní fẹ́ náání wọn wá ní wà fí mọ àzára tèlé èrè máa ó ń tọ́ka sí nílẹ̀ àná pé wá fi mọ àzára tèlé èrè máa. ọlọ́pàá ànábì ọlọ́run rọ pé kọ́ máa jábára bíi wa abara làǹnábì ọjàbára bíi wa ni ẹlòmíràn àwọn àmì ọ̀fẹ́ mọ wá wò pé bákan náà la rí. Aya sì ti kílẹ̀ rẹ̀ pa àríbá kan náà Suratul Kahf tí ń sọ yí pé kúl ó ní innama ana basharun mislukum yuha ilayya annama ilahukum ilahun wahid faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wa la yushrik bi ibadati rabbih. Kuli innama ana basharun mislukum. Al-Qur'ani ni kẹ́bi ó jòkó tì tọ́ba ti jòkó tí Al-Qur'ani gbogbo ń tọ́ ọba kọ́ fẹ́ sọ láyé kọ́kọ́ wò kí Al-Qur'ani sọ ń pa rẹ̀ kí Al-Qur'ani wí sọ fẹnu kan èyí tọ́lọ̀ ń bá ti fẹnu kan nínú ọ̀rọ̀ má pè léré mọ́ má sì fọwọ́ kékeré mu tó o bá rí nínú Al-Qur'ani lọ́nà àdìsí. Ànábì wa Muhammad kí lè ànábì wí. Al-Qur'an ti jẹ́ kó yẹ wá pé ànábì ọjọ́ wa kúl. Innama ana basharun mislukum yuha ilayya. Basharun mislukum ẹ máa tẹ́sí ni ànábì ipò màmí náà ni ó níyà. Basharun mislukum ẹ máa tẹ́sí ànábì fọmọ Abdullahi ni ó ní bàbá. Ana basharun mislukum. Ana basharun mislukum ẹ tún máa wọ́n kọ ẹ̀ka ẹ máa ní Abu Tọ́líbì ni. Ana basharun mislukum. Kọ́dà ẹ̀ máa náà nìkan gbà tọ́ tí ń jẹ́ Àmínà. Ana basharun mislukum. Bọ́bá jẹ́ ànábì kí ló dé tí ń nírú ìyàwó tí ń ló bíi tiwa tí ọmọ níyàwó màláíkà Àdíjà níyàwó ẹ̀. Ana basharun mislukum. Kí ló dé tí ń bímọ báwa náà ṣe ń bímọ. Ana basharun mislukum. Kí ló dé tá a máa pàdé ẹ̀ láwùjọ àárí lọ́jà àárí níbikíbi Ana basharun mislukum. Ọlọ́run sọ fún wọn yí pé. Ana basharun mislukum yuha ilayya. Yóò àìláyà èyí tó fi jù yí lọ náà nù ìgbà wá yìí. Yuha ilayya. Wọ́n ránṣẹ́ sí wọ́n ránṣẹ́ sẹ́yìn. Ọlọ́run ọba rẹ̀ ń bá a sọ̀rọ̀ kò bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọlọ́run ọba kọ́ àkàn yàtọ̀ sí ànábì tí ọkọ̀ sí gbogbo èèyàn láyé kódà táwọn ànábì Ọlọ́run ọba
bí a ṣe jẹ́ ànábì ọlọ́run ọba tó ọlọ́run kó ha kan sí ànábì tí ọkọ sí wọn inú àtọkọ sí ànábì tí ọkọ sí wọn tó bá wọ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ànábì ọlọ́run bọ́lọ́run bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ìlà àkọ́mọ́ wọn lé ní àníyá dáwúdà. Inna ja'alnaka khalifatan fil ardi. yóò ní yáyà Ya kusil kitaba bi quwwatin wa ataynahu al-hukma sabiyya. Ya Musa. àwọn àfáàsì sọ fún wa yìí pé ká pèèyàn bí a bá rẹ pé yá wàhálà ọmọ kan Mọ́tò takiri. kẹ̀mẹ́tù takiri ni àpọ́nlé ò sí mbẹ̀ tó pé yá wàhálà ọmọ kan yóò sáré bí ẹgbà tágbà mùdírù bá pọ̀ mọ́ abẹ́ni tó bá ọmọ pọ̀ lọ́dẹ ni yá wàhálà yóò sáré bọ́ síbẹ̀ ni bẹ́ẹ̀ kéèpé ọ̀ fáwọn ànábì yòókù náà lọ́wọ́ àmọ́ àgbà tó fẹ́ ká máa bá ànábì ṣètò sallallahu alaihi wasallam ibi tí ẹlòmíín nu wọn tọ́lọ̀ ń lo kẹ́límà yẹn fún ó fi bá wí ni. ìgbé ya Dawud. Inna ja'alnaka khalifatan fil ardi. ètò ṣe wọn ò gbọdọ̀ ṣe mọ́ ó fi bá wí ni. Yáyà ọlọ́run fẹ́ kọ́ ọmọ pàtàkì tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ni pé Kusili kitaba bi quwwatin. ọkọjá bó ń ṣe wò ń gbà mú dáadáa ọlọ́run fi bá a sọ̀rọ̀ ní. Ya Nuhu ọlọ́gbà tó Nuhu tó di pé àánú ọmọ fẹ́ gbé àánú ọmọ tó fẹ́ gbé Nuhu ọ fẹ́ mú nǹkan lọ́lọ́run ọba nígbà tó náà ti ní santọ fẹ́ sàjọ tó ti sàjọ tó wá ní máa lọ Nuhu ṣẹ̀ṣẹ̀ wá ń rojọ́ fọlọ́run pé wọ́n lọ́run iná ìbò ní. mi ní àlè wa iná wa dàkàlẹ̀ àkú wa ń ta àkàmùlẹ̀ àkìmí. Kọ́lá Yanu ìnáwó lè sàmì ní àhálìgá. ọ̀nà màmí iná ara lé mi ní wọ́n lọ́hùn. Ìnáwó wà iná wa dàkàlẹ̀ àkú. àdéhùn rẹ ọlọ́run ó tọ́ ni ọ̀sàdéhùn fún mi pọ́ńdà mi ọ̀ lára lé mi. Wà á ta àkàmùlẹ̀ àkìmí níjọ́ mo ti náà. mọ̀ wọ́ ọlọ́run ò ṣẹjọ́ dárí báwọn tòní ṣe fẹ́ jẹ́. Kọ́lá Yanu. lẹ́ẹ̀kan náà ó rí pé kẹ́lìmọ̀ Yanuhu yẹn béèyàn bá rọ ọlọ́run ní orúkọ ojú ẹ̀ ti pọ́n. Yanu. ọlọ́run Yanuhu má sọ yẹn mọ́ Yanuhu. Yanu. Ìnáwó lè sàmì àlìgá. ọlọ́run má bàmí sọ́mọ kò sínú ara lé rẹ̀. Ìnáwó àbàlù ní gẹ̀rù sọ́ọ̀lì. iṣẹ́ tó ń ṣe ọ yàtọ̀ fún iṣẹ́ tí wọ́n gbé dání. Alátẹ̀sí ànìmọ́ lè sàlákàbí ìlú. ọlọ́run ní má bí mi léde nǹkan tó ní mà ń pa rẹ̀ má Yanuhu. Ìní àìsùkà àdẹ́kùn nàmìnà àlìjà ìlú. ọlọ́run ní ìwọ́nu rẹ̀ máa lọ kọ́ máa jẹ pé ìmọ̀lẹ̀ nùbúwà tí mo fún ọ yín wàá gbà wàá sọ ọ̀dà aláìmọ̀kan. Qala rabbi inni a'udhu bika an as'alaka ma laysa li bihi ilm. ó ní wọ́n lọ́hún ànábì ọlọ́run èsì bọ́lọ̀ ń fọ̀rọ̀ ó ní mo bí ọ mo sáàdì ọ mo wá sọ pẹ̀lú rẹ ọlọ́run pa kan tí ní máa ń pa rẹ̀. Àìlá tajibili wa tarhamuni akun minal ghasirin. tó o bá foríjì mi wọ́n lọ́run tó o bá foríjì mi tó o sì kẹ́ mi ẹrù ọ dànù. Kìlà Yanu. nígbà ọlọ́run tó fẹ́ dá padà náà yánà ló tún lò ó ní mo fẹ́rẹ́ nù. Ihbiti bi salamin minna wa barakatin alayka wa ala mimman ma'aka. bó ti wá bá wọn lò lọ́nu wá wà nẹ́bí. Sallallahu alayhi wa sallam. irun tó ṣẹlẹ̀ sí wọn yìí náà wá ṣẹlẹ̀ sí ànábì tó dàbí ẹni pé ọfẹ kan lọ́hùn lára. èyí tó fi wá dájú kọ́ ọlá pọ́pọ́n ànábì lè ju gbogbo ẹnikẹ́ni lọ. nígbà àfọ́jú wa bá ara tí wàá ní ọlọ́run pé bá ń yà sí i ó yẹ kó jágbe má ànábì ni pé ya Muhammad wọ́n wá lè wá ní Abasa àwọn ta ni sọ̀rọ̀ pé kò lè fèsì ẹ̀ Abasa àwọn kala. Wàtàwálà. wọ́n yá yìí padà. àjà àwòlíà máa. Abasa wọ́n yẹ kó dá Abasa wàtàwálẹ́ta àjà àjà máa. ọlọ́run wá pẹ́. Abasa. ọlọ́run wọ́n sì wá kala. Wàtàwálà. wọ́n sì wá yẹ yìí padà. àjà àwòlíà máa. nígbà àfọjú wa bá ànábì ní ọ̀rọ̀ yìí jọ wá. kò dàrẹ́tì ẹ̀ sí bí ṣe dàrẹ́tì ẹ̀ sáwọn yòókù tó bá
sallallahu alaihi wasallam inú títóbi rẹ̀ pé kò yàtọ̀ sí tó ń kálukú tó bá tún ṣe sà àtúnyẹ ayọ̀ al-mudaththir. Ya ayyuhal mudaththir. òun náà ní báwí o. Ya ayyuhal muzammil. Ya ayyuhal muzammil. Ya ayyuhan nabi. Ya ayyuhan nabi. Ya ayyuhar rasul. Ya ayyuhar rasul. Ya ayyuhar rasul. Sallallahu alaihi wasallam. A fi èdè àpọ́nlé pè é. Ọlọ́run wá lo àpọ́nlé fún àpọ́nlé ní ó lò fún yí pé wọ́n máa bó ṣe tó. Ọkàn jẹ́ èèyàn bí wọ́n ní nítorí tó bá gbé màláìkà wá kò lè gbá àárín wa. Àfi kó gbé èèyàn bí wa wá kó ṣe é lóyìíṣẹ́ pé wá jíṣẹ́ fún wa ló fi lè ṣe pẹ̀lú wa. Lọ́fíìsì sọ pé làkàdé jákun rasulun min. Bí àmúsíkùn àti ìsúlẹ̀ alẹ́ ìmọ̀ ní tó wá ní ìsúlẹ̀ alẹ́ ìkọ́ bí ní mọ́mìnì náà làwọn ráyé. Ìyẹn ló fà tọ́já sí pé gbogbo tíjà Ànábì Ọlọ́run ọba pátá láti 124,000 ni wọ́n. Káwá mú nínú mẹ́rin Ànábì Nuhu jẹ́ kan, Ànábì Ibrahim jẹ́ kan, kámúnú márùn-ún, Ànábì Musa jẹ́ kan, Ànábì Isa jẹ́ kan. Mẹ́rẹ̀ẹ̀rin yìí gbogbo wọn nímọ̀ ni wọ́n ń jẹ́. Ọlọ́run sì rán wọn pẹ̀lú mọ́níájú wọn, ọ̀ràn wọn ń ṣẹ́ pẹ̀lú rìsálà wọn. Àmọ́ bí wọ́n ṣe ń dé pẹ̀lú mọ́níájú àti rìsálà ni Ọlọ́run sì ń jóye wọn yí pé ẹ̀ tí ìdèbí ẹ̀ ń lọ. Níjọ́ tá Ànábì dé tí nímọ̀ yẹn pé ló ní àlìyá òmu. Akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dinan. Ànábì ni tí a bá ní ni'matul kubra ọ ni'matul usma. Ànábì ni nímọ̀ yẹn lọ́jọ́ kó lo gbólóhùn nímọ̀ yẹn nínú Suratu Al-Imran kọ́ orí bẹ́ẹ̀. Ọlọ́run ní laqad manna Allahu alaykum. Nímọ̀ kẹ́mà nímọ̀ yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ lọ́lọ́run gbé wá torí pé ọmọ Ànábì Muhammad yẹn òun la lè pè ní ìdẹ̀ra tó ga jù. Gbogbo Ànábì Ọlọ́run náà wọ́n wá wọ́n sì wá jíṣẹ́. Àmọ́ ńjọ́ tó ga dé tó lórí oko dé tá Ànábì wa Muhammad tó dé sallallahu alayhi wa sallam. lẹ́ni tí a fi sẹ́ran tó dé lọ sí 164 Al-Imran. Laqad manna Allahu alal mu'minina. Laqad manna Allahu alal mu'minina idh ba'atha fihim rasulan min anfusihim. Ọlọ́run ní laqad manna Allahu alal mu'minin. Ọlọ́run ní yé manna Allahu alal mu'minin. Ìdẹ̀ra tó ga jù mo ti fẹ́ ìmùmíní o. Kí ni ìdẹ̀ra náà? Àwa náà lè dé ńgbà Nuhu dé. A lè dé ńgbà Musa dé. A lè dé ńgbà Isa dé. A lè dé ńgbà Ibrahim dé. Àmọ́ náà ní káwo dé nígbà tí gbogbo nǹkan pé. Tọ́lọ́wọ̀ ní nǹkan míì tó fẹ́ fi kún mọ́. Ike laqad manna Allahu alal mu'minin idh ba'atha fihim rasulan min anfusihim. Istiba'atha fihim rasulan min anfusihim. Kalimatu rasuli nakratun ta'fidu ta'sil. So rasulu yẹn ti fi hàn yí pé èèyàn tó dé yẹ kì í sáàbò yẹn o. Òun pé yẹn ni. Wùjúdù àwọn ànábì yòókù náà ìdẹ̀ra níjẹ́ àmádídé tiẹ̀ tó dé yìí ọ̀hún pé ìdẹ̀ra àwọn ó ti pé ìtòfìmọ̀ pé ìdẹ̀ra àwọn pé àyà méjì wá ọwọ́ pọ́ǹtì ẹ̀ àyà àkọ́kọ́ ọba lọ Suratul A'raf kọ́ ọba dé Suratul A'raf àyà àwọn lọ ànábì Ọlọ́run náà lọ́wọ́ mọ̀ pọ́lọ́ òun rí fáàsì ìgbà tí ń sọ yí pé òrí mẹ́ẹ̀. Laqad arsalna Nuhan ila qawmihi. Kalimatu ila qawmihi yìí ó ti fi hàn pé ọ̀tọ̀ ànábì. Laqad arsalna Nuhan ila qawmihi. Arsalna Nuhan ila qawmihi. Ọlọ́run ni mọ̀nà Nuhu síta ní mọ̀nà Nuhu sáwọn àjọ rẹ̀ nìkan ní kódà bíi tànábì bọ́ bá kò lọ́dọ̀ Nuhu ó wá padà sí Suratu Al-Imran lọ sí ọ̀dọ̀ ànábì Isa. Kama méjì ń péré nínú àwọn ulul azmi mina rusuli kí lọ́lọ́run wí ń pa Musa ànábì Isa alayhi salatu wa salam.
ọlọ́ni wàrúsùlán orí bẹ́ẹ̀ ni wàrúsùlá. ọlọ́ni Ìsá yẹn mọ̀ ránṣẹ́ òjíṣẹ́ àwọn ọlọ́run ọba ni àmọ́gbà tí ìran ọ̀dà Bani Israila ni mo rán wọn lọ. ọlọ́run fi hàn pé Ìsá òun ọ̀ránṣẹ́ nìkankan kọjá Bani Israila wàrúsùlá ni lábàání Israila. Àní kọ́díjú ìtùkún bí àyà tí mi rábìkún. Àní akálùkùlà kún mi náà tí ní káyà tí tọ́ìrì. Wàá fúkú bí ìbá ẹ̀kúnnù tọ́ìrà mi ìsìn níláyì. Wà òbúrí ulẹ̀ akímà wálé àbúrọ̀ sàwáwú ìlmọ́ tàbí ìsìn níláyì. Wà ò náà bí òkun mi máa dákùlú náà máa tàdẹ̀kìrú náà bí búyù ti kún. Iná fi sálì kára àyà tálà kún kuntum mu'minin. bọ́bá dọ́dà Nabi wa Muhammad wà lọ sí Suratul Anbiya 107 ọwọ́ àríkítà Nabi fi wá kílẹ̀ gbogbo wọn pátápátá ọlọ́run náà rán kan sí Bani Israila òun rán kan sí àwọn àjọ rẹ̀ ìgbà tó dọ́dà Nabi wa Muhammad. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ma arsalnaka illa rahmatan lil alamin. ọlọ́run ní ìrẹ̀ Nabi Muhammad arsalnaka rahmatan mọ̀rán ní kí ni mọ̀rán kọ́ máa jẹ́kẹ̀ẹ́ lil alamin. fún gbogbo ayé pátápátá umuman mọ wọn náà kọ máa jẹ́kẹ̀ fáwọn mùmíní òṣùṣọ́n lákọ̀dí máa nà lọ́wọ́. alali mu'minina ìdí bá tàbí rasúlà mi àmúsí. yàtìlú alayhim ayati wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin. Ànábì tí ó juwọ́ èmi ò rí kó tó dà láyìíra. Ànábì tí ó juwọ́ èmi ò rí tó bá dà láyìíra. Aṣíwájú ayé òun ọ̀run bàbá fa. Ànábì tí ó juwọ́ tètè rí. Ọlọ́run wọlá ànábì náà bàbá wa àárọ̀ ọlọ́mọ́sà yà fi wọn. Ànábì tí ó juwọ́ èmi ò rí kó tó dà láyìíra. Ànábì tí ó juwọ́ èmi ò rí níjọ́ láyìíra. Aṣíwájú ayé òun ọ̀run bàbá Fátímà. Ànábì tí ó juwọ́ èmi ò rí bá dà láyìíra. Ànábì tí ó juwọ́ èmi ò rí níjọ́ láyìíra. Ànábì tí ó juwọ́ èmi ò rí tó bá dà láyìíra. Aṣíwájú ayé òun ọ̀run bàbá Fátímà. Ànábì tí ó juwọ́ èmi ò rí tó bá dà láyìíra. Ànábì ni ó juwọ́ èmi ò rí kó tó dà láyìíra. Ànábì tí ó juwọ́ èmi ò rí níjọ́ láyìíra. Aṣíwájú ayé òun ọ̀run bàbá Fátímà. Ànábì tí ó juwọ́ èmi ò rí bó bá dà láyìíra. Ànábì tí ó juwọ́ èmi ò rí kó tó dà láyìíra. Ànábì tí ó juwọ́ èmi ò rí kó tó dà láyìíra. Aṣíwájú ayé òun ọ̀run bàbá Fátímà. Ànábì tí ó juwọ́ èmi ò rí bó bá dà láyìíra. Ànábì tí ó juwọ́ èmi ò rí kó tó dà láyìíra. Ànábì tí ó.